oní skin care ìsọnù tí skin ẹ̀ ò kí ẹ̀ wọ́n ní pé tí ọ̀rọ̀ bá tiẹ̀ tọ́ sí gbogbo èèyàn lẹ́nu ṣé wàá láṣẹ tì at 50 something years tó ṣe marriage 41 days nínú gbogbo history láyé kò sẹ́ni tó ṣe marriage 41 days rí ọmọ 20 years gan gbọ́dọ̀ ṣe marriage 41 days ìwọ nìkan ló ṣe marriage 41 days ní gbogbo Nàìjíríà ó tún wá ń lẹ́nu ọ̀rọ̀ Olúwẹ̀rí Third Bridge. A sì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹgbọ́n nǹkan tí a fẹ́ sọ. Arábìnrin yìí ó ti jáde ó ti wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó ó ń gbèjà Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn wa kí ló tún fa ọ̀rọ̀ yìí lẹ́rìn arábìnrin yìí àti Ìyábọ̀ Òjó ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. Tí gbogbo èèyàn bá tiẹ̀ fẹ́ bú Yèyé Mẹ́sàn sọ̀rọ̀ tó sì wọ lẹ́nu aláṣetì ṣé àlejò of àwọn aláṣetì irú ìwọ tó fọ́kọ tì tọ́tẹ̀ sọ pé ẹ̀rọ ọmọ bí mi ò fi yọ ẹ́ o débi pé ẹlẹ́rọ ọmọ lọ́dọ̀ àwọn àlìmáńjírì ìwọ tó yẹ pé gbogbo nǹkan tó lọ ń dá sí gbogbo obìnrin láyé yìí ó fẹ́ẹ̀lì ní ìwọ kòròfo èyí ọkọ ò rí fẹ́ ó tún dàdà máa fọkọ 41 days lọkọ sá fún ẹ at 50 years old ṣé ó ṣàṣetì èyí ọmọ náà bí o fi yọ ẹ o torí ìgbà ilẹ̀ máa manipulate pé wọ́n fọmọ yọ wọn gbogbo ẹ náà ló ṣe bí ó ṣe tì ó tún ta kírìmù náà onídẹ tó ń ta kírìmù kárẹ̀ ẹ̀dẹ̀ dàbí ògiri àlàpà gbogbo ọwọ́ ti bàjẹ́ gbogbo ọrùn ti jìmbà apá àti àlàpà wọ́n lábẹ́ ẹ̀yìn rùn ọkọ yín sọ ọkọ 41 days tẹ́fẹ́ tẹfowó fẹ́ kírú ẹ máa bú Yèyé Mẹ́sàn pé ṣọkọ lọ́fẹ́ yẹn ó rọ́kọ ni ó rọ́kọ tí Lizzy Anjorin fẹ́ ni agùntàṣọ lò ọkùnrin ogun tí ìwọ bá nírú ẹ̀ wá máa jà sọkùnrin ọkùnrin tí wà tọ́lẹ̀ ẹ̀ ń jà fún tó tún dàdà fagi nífẹ̀ẹ́ tó lọ yáwó kọ́ múlé láńtà 50 million àbí 100 million àbí 150 million kọ́ lọ́lẹ́ fi ṣe wedding 41 days ló lò gbogbo mílíọ̀n tó ná láti gbà ẹ̀ náà ò tí rí mi ìfẹ́ ẹ̀yin olùṣọ́ lórí burúkú atókùmọ̀kù amọ̀nà ọ̀rùn máa lo aláṣetì ọjọ́ àárọ̀ wọ́n ti fi ṣòfò dànù wọ́n ti fi tòbò dànù ó wà dọjọ́ alẹ́ àwọn náà wá ń wọ́kùnrin tán máa gbé bàbá bá ń gbé sí yájá pa àwọn abaniláyọ̀ jẹ́ obìnrin òṣì olórí burúkú akúmọ̀mójú dìgbò àwọn akọ́lá bá tiẹ̀ jẹ́ àwọn akọ́lá ní kò má rí kírìmù ta ó ní kírìmù ọ̀ràn 41 days wedding ó lòun skin care tí skin ẹ̀ ò kí ẹ̀ kọ́kọ́ lọ kí ẹ̀ fún skin ẹ̀ gbogbo àpàtì àlàpà gbogbo ògiri àlàpà tó wà lábẹ́ ẹ̀ tó wà ní gbogbo ìtàn gbogbo ọwọ́ ẹ̀ gan gbogbo ọwọ́ ẹ̀ ti jẹrà imagine edidi skin care guru tẹ́ ẹ̀ bá ti rí nǹkan tà mọ́ ẹ máa wá Lizzy Anjorin lẹ́fẹ́ fi boost ògo yín torí mo rí pé ó ṣe bẹ́ẹ̀ dé lánàá tó yẹ ló ṣe wá fún Lizzy Anjorin kò lè trend wo àwọn akọ́nà bá tiẹ̀ jẹ́ o lọ mú bí àwọn tó bá tiẹ̀ jẹ́ wà lórí Third Bridge wọ́n retí ẹ̀ tí Lizzy Anjorin bá tún tọ kámẹ́rà fún ẹ̀sìn wọn ló fẹ́ lọ kú wọ́n pọ̀ tó kú lọ́tẹ̀ yìí torí kò sẹ́ni tó máa gbẹ̀ ilẹ̀ ó lò sí tó fẹ́ lọ kú tó gbé kámẹ́rà dání ó gbé continuity ó gbé marketer ó gbé producer dání ìwọ tó fẹ́ lọ kú kí ló tó gbé producer dání ó mọ̀ kọ́tà àwọn ẹgbẹ́ ẹ̀ máa ń ṣe ni wọ́n máa ń pààrà ń pòkù wọn lórí omi ni ó ti ṣe tó àti kú ó lò sí olórí burúkú lòun àwọn ní skin care òfò skin care ìyà fi Lizzy Anjorin kan ló kó báyìí ìwọ náà lọ fálìmọ̀ ó ṣàdìbò tó ti rọmọ lọ́mọ kan bẹ̀ ó ní ọ̀dà àwọn àlìmọ́jìrì tó ti rọmọ lọ́mọ kan bẹ̀ wọ́n ti fi lé ọmọ wọn ṣoògùn owó wọ́n ti fi gbogbo ìjẹ́ èèyàn wọn wọ́n ti fi ṣòfò dànù wọ́n máa ń wọ́kọ ní late age at 50 wọ́n tún ṣàṣetì at 50 years ẹ̀ tún ṣàṣetì ẹ̀ láṣeyọrí imagine púẹ̀ kó sì lọ adẹ̀ríwọ̀ o mọ́ínmọ́ín ọ̀rẹ́ lọ́pọ̀ súẹ́súẹ́ àrí ẹ̀ tó lọ ṣe replica gold Lizzy Anjorin olórí burúkú yín ẹni tẹ́ẹ̀tẹ́lẹ̀ ẹ̀rí kọ̀ọ̀kan kọ́ lára Lizzy Anjorin tẹ́tún kọ́ lára lára ò nípa yín mọ́ínmọ́ín àti ẹ̀tí gbogbo yín gan àti níbi station yín ṣe rí gbogbo yín jẹ́rí bí bẹ́kìtì òṣì tẹ́ẹ̀rọ kódó ẹ̀ ṣáà máa ṣe lára Lizzy Anjorin gbó ẹ̀yin lẹ́nu mẹ́ni ẹ̀ tàn yẹ̀ ẹ̀ máa tàn lẹ́yìn ni bẹ́ẹ̀ bá máa kú lẹ́ẹ̀kù alákọ̀ọ́kẹ́ yálà ìyá bàbá ńlákù bàbá yín náà lọ́mọdé yín gan kò lè bá bẹ́ẹ̀ bá máa kú lẹ́ẹ̀kù púẹ̀ mọ́ínmọ́ín àbẹ́ẹ̀rí ó lọ ṣe pendant Lizzy Anjorin ó lòun ṣe góòlù 14,000 bí yálà ìyá ìṣẹ́ra góòlù 14,000 ni ó lò ṣe olórí burúkú.